tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi wípé ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán lásìkò tẹ́ bá fi ń gbọ́ wa o. Ó ti ṣẹlẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tó dẹ̀ jẹ́ wípé àwọn bàbá wa ò tètè sọ̀rọ̀. Mo ní gbé yín débẹ̀ ṣùgbọ́n kéèsì tẹ́ ẹ bá mọ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń jí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan wọ́n ti ń jí wọn gbé o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń jí wọn gbé tó dẹ̀ jẹ́ pé wọn ò rọ́rọ̀ sọ mọ́, wọn ò lè sọ̀rọ̀. Tí ẹ ò bá gbàgbé dáadáa, ṣé ẹ mọ̀ pé àtìgbà tí wọ́n ti pariwo pé ìpàdé lọ́balọ́ba tí gbogbo àwa agigators Yorùbá dìde pé gbogbo ẹ̀yin ọba ẹ ò gbọ́dọ̀ tọwọ́ bọ ṣọ̀ọ̀lọ̀, gbogbo ẹ̀yin ọba ẹ gbọ́dọ̀ tọwọ́ bọ ìwékíwé kan. Ṣé ẹ mọ̀ pé lẹ́yìn ibẹ̀, ṣé ẹ mọ̀ pé a lot of things ló ti ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé ṣé ẹ mọ̀ wípé àsìkò yìí ló jẹ́ ká fi máa dìde, àsìkò yìí la gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé a ò fẹ́ rí amalgamation kankan. Ẹlẹ́gbẹ́ pa tún fẹ́ padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì ni now. Àbẹ́yìn náà wo ni gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn tó yẹ kó ti gbé gbogbo àwọn ògo ilẹ̀ Yorùbá, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọkọ̀ tó ìlú, tó jẹ́ pé wọ́n dìde. Ṣé mọ̀ pé a lot of them wọ́n ní ètò ìṣèjọba Nàìjíríà ti pa. Ṣáwọn tó ti rá mọ́tà ni, ṣáwọn tí àwọn Fúlàní ti jí gbé ni, tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tó ti ẹ̀yìn ẹ̀ yọ. Inú ẹ̀ náà lọ tún wá padà wá lọ sign amalgamation mi. Kí ló dé? Ṣé bó ṣe ń pa wá yẹn ṣó ń dùn mọ́ wọn nù ni? Abẹ́rẹ́ àgbà wa. Ṣé ẹ mọ̀ wípé àwọn tó jẹ́ kó jẹ́ pé àwọn bàbá tó yẹ kí wọ́n gbé ògo ilẹ̀ Yorùbá dìde, ọ̀pọ̀ nínú wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ti waste. Ọdún wo la tún wá fẹ́ continue lọ́tún wá ń sọ pé tó wá lọ rí amalgamate ṣàmájókòó ni. Gbogbo ọmọ Yorùbá ṣáàmọ̀ wò ni. Ìdí nìyí tí mo fi ń sọ pé gbogbo wa nílé lóko ẹ wo alùbàtà kan ìdárin ó tó gẹ́. Ẹ jẹ́ á fi òpin sí orílẹ̀-èdè yìí, kẹ́ jẹ́ kí oníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀, kẹ́ jẹ́ kí oníkálukú wa bọ́. Èyí tá a ṣerú àwọn Fúlàní tó. Àsìkò tá a máa sọ pé say no to amalgamation lélẹ̀ nítorí kó lè mọ̀ pé àníṣe oko ẹrú ti sú wa. Bẹ́ẹ̀ ni oko ẹrú ti sú wa. Ṣé bí àwọn Fúlàní ṣe ń ṣe wá ẹ̀ ṣó tẹ́ wọn lọ́rùn ni? Wọ́n ń pa àwọn ọmọ wa, wọ́n fipá bá àwọn ọmọbìnrin wa lò pọ̀. Àwọn àgbẹ̀ wa gan wọ́n ti sọ wọ́n di ATM. Tó bá tún jí wọn gbé wọn á tún sọ fún wọn pé àwọn ń bọ̀ láti wá jí wọn lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin náà ẹ wò ó. Kódà lára àwọn àgbààgbà tí Yorùbá ti gbà lọ lọ́wọ́ wọn, ara wọn náà ni Adékúnlé Fájuyì o. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ara wọn l'Adékúnlé Fájuyì tó dẹ̀ jẹ́ pé ikú Nàìjíríà yìí náà lòun náà gbà kú. Bẹ́ẹ̀ wọ́n lọ. Ẹ jọ̀ọ́ ṣé bá dẹ̀ ṣe máa wò léléyìí? Ẹ jọ̀ọ́ ṣé bá ṣe máa wò tá ò ní sọ̀rọ̀ rèé? Ìdí nìyí tá a fi ń pariwo pé àní ẹ jẹ́ kó ní kálukú wa bọ́. Ìdí nìyí tí mo fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú wa bọ́, ẹ jẹ́ á dìde fómìnira wa. Ọdún mélòó la fẹ́ fi pinlẹ̀ wèrè dà? Ara wọn yìí náà ni bàbá wa Awólọ́wọ̀ tó jẹ́ pé ara àwọn àgbààgbà tó jẹ́ kó ṣe ilẹ̀ Yorùbá láǹfààní. Bákan náà tá a bá dẹ̀ gbàgbé bẹ́ẹ̀ yìí náà ni wọ́n ṣe tí wọ́n fi mú bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni o. Tí ẹ bá gbàgbé bẹ́ẹ̀ náà lọ ṣe bá ṣe mú Bọ́lá náà. Ṣé rí a lot of them. Ṣé bá ṣe máa wá lajúlẹ̀ rèé? Tó jẹ́ pé gbogbo èròǹgbà àwọn Fúlàní yìí pé kí wọ́n jẹ gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá run. Ọdún mélòó la fẹ́ fi wò dà? Ìdí nìyí tí gbogbo àwa ọ̀dọ́ fi ní pé sẹ́ẹ̀, tí gbogbo àwa bàbá fi ní pé sẹ́ẹ̀, tí gbogbo àwa ìyá fi ní pé aláàṣemọ́. Ìdí nìyí tá a fi sọ pé ẹ jẹ́ ká gba òmìnira wa, ẹ jẹ́ ká bọ́ lóko ẹrú. Bẹ́ẹ̀ ni nítorí tá a bá bọ́ lóko ẹrú a lè lọ tún ìtàn ìṣẹ̀ǹbálẹ̀ tiwa ṣe tó jẹ́ pé kò ní sí ọ̀gá kan. Torí lè ọ̀gá ni wọ́n. Àwọn Fúlàní darí
Nàìjíríà nínú gbogbo ẹ̀yà mẹ́ta tí wọ́n gbé òmìnira fún gan kò sí Fúlàní bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn ló ń darí ẹ̀ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún onílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni ó Yorùbá nation ló lè ṣe àwọn bàbá àgbà ya ilẹ̀ Yorùbá wọ̀nyí wọn ò ní kú síbi tí aṣọ wọn wà yóò sì bàjẹ́ fún tìrantìran wọn ni bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n dalẹ̀ Yorùbá láàmú ó ṣe jẹ́ pé igi tó dáa kò ń pẹ́ nígbó èyí tí ò sunwọ̀n ló máa ń pẹ́ nígbó bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan wà ló jẹ́ pé wọn ò wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá lábẹ́ bó ti wù kó rí bẹ́ẹ̀ ẹ wá wò ó wọ́n dẹ̀ sì wà láyé wọ́n sì wà láàyè ṣùgbọ́n àwọn tó yẹ kó di ògo ilẹ̀ Yorùbá mú wọn ṣe kí ni wọ́n pa wọ́n Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ ẹ wo Yorùbá nation no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe Yorùbá nation no going back láṣẹ Èdùmàrè ìbùkún ni fún orílẹ̀-èdè wa Odùduwà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni Odùduwà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni o ẹ wo Ọlọ́run ọba á wà pẹ̀lú wa á gba òmìnira wa fún wa àwọn bàbá àgbàyà kankan wà lórílẹ̀ Yorùbá yìí tó jẹ́ wípé wọn ò fẹ́ rè fún wa àwọn yẹn ni kú ọba máa ti mú tá a bá ní ká máa kà àwọn àgbà tó jẹ́ kó di ilẹ̀ Yorùbá mú tẹ́bí tírú wọn bá wà dísín a máa ti gba òmìnira ṣé lágbájá la fẹ́ sọ ni lágbájá tó ṣẹ̀ṣẹ̀ pa àfísẹ́ǹtì ṣé Awólọ́wọ̀ la fẹ́ kà ní ìyẹn bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣé ìyẹn la fẹ́ kà ní àbí bàbá wa Bọ́lá Ìgè ṣóun la fẹ́ kà ní bọ́dẹ̀ jẹ́ pé Arótilé ìyẹn ti wá Tọ́pẹ́ tí wọ́n pa yìí náà ṣóun la fẹ́ kà ní bẹ́ẹ̀ lọ Fẹlá ńkọ́ bẹ́ẹ̀ ìyá Fẹlá ńkọ́ tẹ́ ẹ̀ bá tún gbàgbé Táyé Ṣọ́láàrin náà bàbá Táyé Ṣọ́láàrin wọ́n ṣe kí ni wọ́n mú àwọn náà lọ ẹ wá sọ pé ká tún lajúlẹ̀ ká máa wò Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá délégí wa náà ńkọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ológo ni wọ́n ti pa tán nílẹ̀ Nàìjíríà ó ga o àfi kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ìka ènìyàn ẹ bá wa subscribe ẹ share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ̀ la fi sọ pé ó dàbọ̀.